Eégún aláré abikoko létí aṣọ orí mọ́ọ̀gùn jẹ́ oko lẹ́mí àgbẹ̀. Ibà náà ni wọ́n fò níjú aré mi dọ̀la. Mo kí alára mo kí ajérò bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo kí ọwárangún àga. Ẹ tún káàbọ̀ sí orí ìkànnì YouTube yìí Yorùbá dùn kà Eégún aláré Yorùbá dùn kà. Ìwé láti ọwọ́ Láwuyì Ògúnníran. Orí kìíní la wà. Ọ̀jẹ̀lárìnàká àti Dáṣọfúnjó tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀. Ṣùgbọ́n àwọn onígbàwọ̀ onígbọ̀wọ́ báwo bàgbàwọ̀ ó gbọ̀wọ́ àwọ̀ àtẹ́ àwọ̀ àfàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Bẹ́ẹ̀ ṣe ń bá wa gbọ́ ẹ máa fẹ́ ẹ máa bá wa pín káàkiri. Ẹ̀yin náà tún lè fi ọ̀rọ̀ ránṣẹ́ bákan náà láti fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì YouTube yìí. Àwa láwọn máa wá ẹ̀yin láwọn máa bá àjọṣe wa kò ní bàjẹ́. Ojú ìwé kẹsàn-án ó láwà. Bùkọ́lá Ọ̀ṣun olórúkọ tèmi o, mo ní owó labí ni bàbá tó gbé mi lọ́mọ. Ṣàró àwọn gáàdì mi oníbú ẹja ṣàró gbágbà ìyàwó atárúkọ ṣe lóge. Ṣàró ọ̀gbẹ́ tuntun tẹ̀rùn mo níkó àwọ̀ ọ̀gbọ̀n tán. Ibú gbogbo ní jẹ́ lómi lómi. Ẹni tó bá bá mi dé ṣàró àwọn gá ṣùkùṣùkù ẹja ni yóò jẹ. Èèyàn tó bá mi dé ṣàró àwọn gá egungun ẹja ni yóò jẹ. Ẹ máa tẹ̀lé wa o, níjọ dára fún wa ní láṣẹ Èdùmàrè. Bákan náà lẹ tún lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òdo ẹ̀jọ òdo ẹ̀ta èjì òdo ẹ̀jọ ẹ̀ta àrún èjì àti àrún. Orí kìíní la wà. Ọ̀jẹ̀lárìnàká àti Dáṣọfúnjó. Ojú ìwé kẹsàn-án ni. Ẹ rántí pé Ọ̀jẹ̀lárìnàká ó ti wò pé eégún aláré pé aré ṣíṣe idán pípa ó wọ́pọ̀ láwọn ibì kan kó ń kúrò nílùú ó sì ti lọ wọn ò rí làbárí rẹ̀ mọ́. Ìyàwó rẹ̀ Yádùn ní ó ti bímọ Ọ̀jẹ̀ládé ó sì ti fi èròǹgbà rẹ̀ hàn fún ọ̀rẹ́ ọkọ rẹ̀ àti ìyàwó rẹ̀ pé wọ́n fẹ́ wọ́ ọkọ òun lọ. Ẹ wo àfọkànsí ló lè jíjà oríire ní ṣíṣe gan àfọkànsí kò sẹ́ni tó rìn kù lóhùn. Ẹ̀gẹ́ tó gbẹ̀yìn lójú ìwé kẹsàn-án láti tẹ̀síwájú. Nígbà tí Dáṣọfúnjó àti ìyàwó rẹ̀ rí pé ọkàn rẹ̀ ti nàró tán pátápátá láti lọ, wọ́n jọ̀wọ́ rẹ̀ sí wọ́n sì bá ilé wọn lọ. Pẹ̀lú ìkáàánú lójú wọn bí ó ti di ìdáǹdájí ọjọ́ kejì ní Dáṣọfúnjó gbọ́ kókó lẹ́yìn ilẹ̀kùn ilé rẹ̀. Bí ó sì ti ń ṣílẹ̀kùn Ìyádùn ní ni ó rí tí ó di bàdàgbọ̀n tí ó sì fa Ọ̀jẹ̀ládé ọmọ rẹ̀ lọ́wọ́. Bí Ìyádùn ní náà ti rí i ló sọ fún un pé òun lọ náà ni ó ní. Dáṣọfúnjó wò ó pẹ̀lú ẹ̀dùn ọkàn ó sì fún ní owó pé kí ó ná lọ́nà àjò rẹ̀. Ó gbàdúrà fún òun àti ọmọ rẹ̀ ó sì tún rán níṣẹ́ sí ọkọ rẹ̀ pé kí ó kí fún òun dáadáa kí ó má sì pẹ́ tí yóò fi wá bẹ ilé wò nítorí pé ọkàn rẹ̀ ń fa òun. Ìyádùn ní dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ ọkọ rẹ̀ ó sì ṣèlérí pé òun yóò jẹ iṣẹ́ tó rán òun ní àjẹpé fún ọ. Kí Ìyádùn ní tó kúrò ní ìlú ó pinnu láti máa lọ láti ìlú kan dé èkejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí yóò fi rí ọkọ rẹ̀ Ọ̀jẹ̀lárìnàká. Báyìí ni Ìyádùn ní àti ọmọ rẹ̀ Ọ̀jẹ̀ládé ṣe ń lọ láti abúlé dé abúlé, ìletò dé ìletò àti láti ìlú dé ìlú láì gbúròó ibi tí ọkọ rẹ̀ wà débi tí yóò ti lọ. Nígbà tí ó tó nǹkan bí ọdún kan tí Ìyádùn ní àti ọmọ rẹ̀ ti rìn kiri, owó ń tán lọ lọ́wọ́ wọn. Wọ́n sì pinnu láti fi ìlú kan ṣe ìjókòó láti ṣiṣẹ́ díẹ̀ tí wọn yóò fi rí owó tí yóò tó wọn lò láti máa bá ìrìn àjò wọn lọ. Àárò ni tìyá tọmọ nígbà nínú ìlú yìí. Wọ́n jìyà títí wọ́n ṣe ìdárò ilé. Nígbà tí wọ́n sì kó owó díẹ̀ jọ níbi iṣẹ́ àárò náà, Ìyádùn ní sọ fún ọmọ rẹ̀ pé kí ó jẹ́ kí àwọn padà sílé nítorí kí ebi àti wàhálà má bàa pa àwọn kú sórí ìrìn àjò tí kò lópin tí àwọn rìn. Ọmọ rẹ̀ kò kọ̀ ọ̀rọ̀ rẹ̀ náà wọ́n sì mú àjò wọn padà sílé. Ìrọ̀lẹ́ gbẹ̀rẹ́ ni wọ́n padà dé ìlú wọn. Ní ọjọ́ tí wọ́n dé ibẹ̀ ọ̀nà ilé ọ̀rẹ́ Ọ̀jẹ̀lárìnàká tí à ń pè ní Dáṣọfúnjó ni wọ́n gbà wọ̀lú. Bí wọ́n ti yọ lọ́kànkán ni Dáṣọfúnjó àti ìyàwó rẹ̀ tí wọ́n ṣe fàájì lóde ilé wọn. Orí tọmọ tìyá náà tí wọ́n di ẹrù jágbajàgba rédèrèdè lé orí tí wọ́n sì ń bọ̀ tààrà sí ọ̀dọ̀ wọn. Bí wọ́n ti rí wọn lọ́kànkán ni wọ́n kí wọn ní mẹ́sàn-án mẹ́wàá. Ìyàwó Dáṣọfúnjó tilẹ̀ sáré lọ gba ẹrù tí Ìyádùn nílùú lórí rẹ̀. Nígbà tí wọ́n wọlé wọ́n gbé omi fún wọn sí balùwẹ̀. Nígbà tí wọ́n wẹ̀ tán wọ́n gbé oúnjẹ fún wọn. Oúnjẹ tí àwọn nìkan jẹ fẹ́rẹ̀ tó ti ènìyàn 5. Bẹ́ẹ̀ náà ni wọ́n mu omi pẹ̀lú. Nígbà
Nígbà tí wọ́n jẹun tán, wọn kò mọ ìgbà tí oorun mú wọn lọ lójú kan náà tí wọ́n jókòó sí. Ibẹ̀ ni wọ́n sì jọ wọn sí títí ilẹ̀ fi mọ́. Nígbà tí wọ́n jí wọn títí tí oorun ṣà ń dà wọ́n láàmú. Nígbà tí ilẹ̀ mọ́, Daṣọfúnjó béèrè bí àjò ti rí lọ́wọ́ ìyá Dùn-Ún. Ó ní ṣé wọ́n rí ọ̀rẹ́ òun tàbí wọn kò rí. Ìyá Dùn-Ún sì dáhùn pé àwọn kò rí rárá. Bẹ́ẹ̀ ni ó bá kẹnu bọ ìròyìn ohun tí ojú rí àti bí ó ti ṣe kábàámọ̀ lílọ tí ó lọ. Ó bẹ̀ Daṣọfúnjó pé kí ó má bínú, pé òun kò tẹ̀lé ìmọ̀ràn rẹ̀ pé kí òun má lọ. Inú Daṣọfúnjó dùn nítorí tí obìnrin náà mọ àṣìṣe rẹ̀. Ó dáríjì í, ó sì tún bẹ̀rẹ̀ sí í ṣe fún un gẹ́gẹ́ bí ó ti ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n bí ó ti di ọjọ́ díẹ̀ lẹ́yìn tí wọ́n padà sílùú tán ní àwọn mọ̀lẹ́bí Ọ̀jẹ̀lárìnàká mú Ọ̀jẹ̀ládé wá sí ọ̀dọ̀ Daṣọfúnjó pé kí ó máa kọ́ níṣẹ́ idán pípa nítorí pé ẹsẹ̀ bàbá rẹ̀ ló tọ̀ wáyé. Inú Daṣọfúnjó dùn, ó sì gba ọmọ náà tẹ̀ríntẹ̀yẹ. Nígbà tí ó sì di ojú ọdún mẹ́ta gbáko tí wọ́n ti fa ọmọ náà fún Daṣọfúnjó, ni ó ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí bàbá ọmọ náà. Ó sì sọ fún wọn pé ọmọ wọn Ọ̀jẹ̀ládé ti yege iṣẹ́ tí ó ń kọ́, ó sì mọ iṣẹ́ náà ṣe dáadáa. Ó ní kí wọ́n tètè ṣètò kí òun ṣe àdúrà fún un kí ó lè máa bá ọ̀nà tirẹ̀ lọ. Ní ọjọ́ kejì ni àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ ṣètò àdúrà náà. Àwọn ẹgbẹ́ eégún aláré sì wá ṣàdúrà fún un. Ní gbogbo ìgbà tí à ń wí yìí, ìyá Dùn-Ún, Daṣọfúnjó àti àwọn mọ̀lẹ́bí pẹ̀lú gbogbo ará ìlú gbàgbọ́ pé láìsí àní-àní, ó ní láti jẹ́ pé Ọ̀jẹ̀lárìnàká ti kú sí àjò ni kò jẹ́ kí ó padà wálé. Nígbà tí Ọ̀jẹ̀ládé gba àdúrà lẹ́nu àwọn ọ̀jẹ̀ aláré tán, ó pinnu láti wá eré tirẹ̀ lọ sí ìlú mìíràn. Ó sì lọ fi ọ̀rọ̀ náà lọ Daṣọfúnjó ọ̀rẹ́ bàbá rẹ̀. Ṣùgbọ́n Daṣọfúnjó gbà á níyànjú láti dúró nílé kí ó máa ṣeré rẹ̀ níbẹ̀. Ìmọ̀ràn yìí kò tẹ́ Ọ̀jẹ̀ládé lọ́rùn. Ó sì túbọ̀ ṣàlàyé fún Daṣọfúnjó ọ̀rẹ́ bàbá rẹ̀ pé erin kì í fọn kí ọmọ rẹ̀ fọn. Ló jẹ́ kí òun gbèrò láti lọ sí ilẹ̀ òkèèrè. Ó ní kí Daṣọfúnjó súre fún òun kí òun tó máa lọ. Nígbà tí Daṣọfúnjó wòye pé òun kò lè yí ọmọ náà lọ́kàn padà, ó fún un ní àwọn àṣírí díẹ̀. Ó súre fún un, ọmọ náà sì bá ọ̀nà rẹ̀ lọ. Ṣùgbọ́n bí Ọ̀jẹ̀ládé ti ń délé tàìdílé ni ó tún rí oníṣẹ́ Daṣọfúnjó pé kí ó wá. Bí ó ti dé ibẹ̀, Daṣọfúnjó sọ fún un bí okùn ọ̀rẹ́ tí ó so òun àti bàbá rẹ̀ pọ̀ ṣe yí bí okùn tí ó so ọmọ ìyá pọ̀ lọ. Ó sì tún sọ bí òun ṣe fẹ́ràn bàbá rẹ̀ tó. Ó ní bí ó ṣe jẹ́ pé ẹni tí ó fọmọ fún ní parí oore, òun yóò fi ọmọbìnrin kan ṣoṣo tí òun bí fún un ní aya. Inú Ọ̀jẹ̀ládé dùn, ó dúpẹ́. Ó sì ṣe ìlérí pé òun yóò hùwà rere sí ọmọ náà tó bẹ́ẹ̀ tí àna òun Daṣọfúnjó kò fi ní kábàámọ̀ fífi ọmọ náà fún òun. Lẹ́yìn èyí ni Daṣọfúnjó fa àṣetò ọmọ rẹ̀ náà lé Ọ̀jẹ̀ládé lọ́wọ́. Àwọn méjèèjì sì jọ lọ sí ilé. Nígbà tí wọ́n délé, Ọ̀jẹ̀ládé ròyìn fún ìyá àti àwọn mọ̀lẹ́bí rẹ̀. Àwọn náà sì dúpẹ́ lọ́wọ́ Daṣọfúnjó. Ní ọjọ́ kejì èyí, Ọ̀jẹ̀ládé àti ìyàwó rẹ̀ àṣetò lọ sí àjò pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ Ọ̀jẹ̀ládé. Nígbà tí ó yá, wọ́n dé ìlú gbogbo. Bí Ọ̀jẹ̀ládé bá ti ń lọ sóde aré, á fi ìyàwó rẹ̀ sílẹ̀ nílé nítorí pé kì í lọ àlọsùn. Bí Ọ̀jẹ̀ládé ti ń pidán kiri yìí ni òkìkí rẹ̀ kàn káàkiri gbogbo ilẹ̀ Aláàfin. Nígbà tí òkìkí rẹ̀ kàn dé ìlú ńlá kan, ní baálé ìlú wá ránṣẹ́ sí Ọ̀jẹ̀ládé pé kí ó wá ṣeré fún òun àti ìlú òun. Nígbà tí Ọ̀jẹ̀ládé rí oníṣẹ́ baálé náà, òun àti àwọn aláré rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tẹ̀lé oníṣẹ́ lọ. Ìlú náà jẹ́ ìrìn ọjọ́ mẹ́ta gbáko. Ọjọ́ kẹrin ni wọ́n dé ibẹ̀. Nígbà tí ó dé ọ̀dọ̀ baálé ìlú, baálé kì í fún jíjẹ́ tí ó jẹ́ òun nípè. Ó ní ohun tí òun pè fún ni pé kí ó wá ṣeré fún òun nítorí pé òun ti gbọ́ òkìkí rẹ̀ lọ́jọ́ pípẹ́ sẹ́yìn. Baálé náà sọ pé nítòótọ́ ni eégún aláré tí wọ́n ń ṣeré fún òun láti ọjọ́ pípẹ́ wá. Ṣùgbọ́n òun fẹ́ kí Ọ̀jẹ̀ládé wá ṣeré ọwọ́ tirẹ̀ náà. Ó sì ṣe ìlérí pé òun yóò ṣe ìwọ̀n tí ó lè ṣe gẹ́gẹ́ bí ìyè tí ọmọdé lè gbà. Bí wọ́n ti parí ọ̀rọ̀ náà tán ni Ọ̀jẹ̀ládé sọ fún baálé pé òun yóò padà wá sọ ọjọ́ tí òun yóò bá ṣeré fún un. Baálé ṣàkóso wá ibi fi òun wò sí ná. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni baálé pàṣẹ pé kí wọ́n lọ fi Ọ̀jẹ̀ládé wọ̀ sí ìbálòpọ̀ ìlú. Nígbà tí wọ́n fi wọ̀ tán, Ọ̀jẹ̀ládé mú ìyàwó rẹ̀ àṣetù lẹ́yìn pẹ̀lú ọmọ ìlú náà kan láti lọ sílé eégún aláré kan tí baálé sọ pé ó ń gbé ìlú náà. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀, Ọ̀jẹ̀ládé kí pẹ̀lú ìrẹ̀lẹ̀ tí ó ga, ó sì fún un ní ẹ̀bùn. Lẹ́yìn náà ni ó sọ fún bàbá náà pé òun wá láti ṣeré nínú ìlú náà ni. Bàbá náà dá èsì padà pé inú òun dùn sí i, ó sì súre fún Ọ̀jẹ̀ládé. Bí Ọ̀jẹ̀ládé ti jáde kúrò lọ́dọ̀ rẹ̀ ni bàbá náà tẹjú mọ́ àṣetù ìyàwó Ọ̀jẹ̀ládé lókoṣó. Ó sì ń ṣe ìlara ẹwà rẹ̀. Ó wí pé, obìnrin ló pupa bí edé báyìí. Obìnrin yìí mà dára o. Bí ó ti di ọjà alẹ́,
tí ìyàwó Ọ̀jẹ̀ládé pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọbìnrin tí ó jẹ́ ọmọ onílé wọn ṣeré lọ. Bẹ́ẹ̀ ni bàbá ilé Eégún Aláré yìí sáré lọ bá a tí ó sì pè é sí kọ̀rọ̀ láti bá a sọ̀rọ̀. Bàbá náà bẹ̀ ẹ́ pé kí ó fẹ́ òun, ó sì ṣe ìlérí láti ṣe ohunkóhun tí ó bá ń fẹ́ fún un bí ó bá fẹ́ òun. Ṣùgbọ́n ìyàwó Ọ̀jẹ̀ládé fi yé bàbá náà pé àlejò ní òun àti ọkọ òun tí àwọn dìjọ wá sí ọ̀dọ̀ rẹ̀ àti pé òun kò lè kọ ọkọ òun náà sílẹ̀ rárá. Inú bàbá yìí kò dùn sí ìdáhùn náà, ó sì bẹ̀rẹ̀ sí yí obìnrin náà lọ́kàn padà kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀. Bàbá yìí ti ń gbìyànjú láti yí obìnrin náà lọ́kàn padà tó bí obìnrin náà sọ̀rọ̀ ìyìn tí ó sì tún sọ nípa ìfẹ́ tí ó ní sí ọkọ rẹ̀ pé òun kò lè kọ̀ ọ́ sílẹ̀. Nígbà tí bàbá náà rí pé ọkàn obìnrin náà le bí òkúta, ó dẹ́rù bà á pé bí kò bá fẹ́ òun yóò gba ọkọ rẹ̀ náà lọ́wọ́ rẹ̀ láìpẹ́ ọjọ́, òun yóò sì sọ ọ́ di opó ọ̀sán gangan. Ṣùgbọ́n obìnrin náà fèsì padà pé ohun tí ó wù kí bàbá náà ṣe, òun kò ní torí rẹ̀ kọ ọkọ sílẹ̀, bẹ́ẹ̀ ni òun kò sì ní fẹ́ bàbá náà. Ní kúkúrú, àwọn méjèèjì lérí sí ara wọn, wọ́n sì túká. Nígbà tí Àǹsẹ́tù délé, ó jíyìn náà fọ́kọ rẹ̀ sì tún padà lọ sí ọ̀dọ̀ bàbá náà nílé rẹ̀. Ó fi yé dáadáa pé ìyàwó òun ni, kí òun gan sì jọ̀wọ́ kí ó fi ọ̀wọ̀ wípé ó ti bí irú òun lọ́mọ. Ó tún fún bàbá náà ní owó, ó sì ṣá lọ gidi fún un. Bàbá náà sọ pé òun kò mọ̀ tẹ́lẹ̀ pé ìyàwó Ọ̀jẹ̀ládé ní í ṣe ló jẹ́ kí òun pè é. Ó ní òun ṣe bí ọmọ ẹni tí ó wọ̀ sí lọ́dọ̀ ni, kí a má bá ògo lọ sílé olóró mọ́. Ọ̀jẹ̀ládé lọ láti dájọ́ aré fún baálẹ̀ nígbà tí ọjọ́ pé tí àsìkò aré tó. Ìlú pé àwọn ìjòyè náà sì pèsè. Baálẹ̀ náà sì gùn wà lórí ìtẹ́ rẹ̀ pẹ̀lú. Bàbá eléégún tìyín náà wà níbẹ̀ pẹ̀lú láti wòran. Nígbà tí ó yá, aré bẹ̀rẹ̀. Ọ̀jẹ̀ládé ló kọ́ pẹ̀sà díẹ̀ kí ó tó fi orin kan bẹ́ẹ̀ pé aláré ni wá o ọ̀jẹ̀ o kẹ́ńkẹ́ àti mú nílùú lẹ́yìn aláré ni wá oníjó ni wá ọ̀jẹ̀ o kẹ́ńkẹ́ àti mú nílùú lẹ́yìn oníjó ni wá. Bí ó ti ń kọrin báyìí ni àwọn oníbàtà fi ìlù sí. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì jó díẹ̀ kí wọ́n tó padà sí ìjókòó. Lẹ́yìn ijó yìí ni wọ́n wọ́ kẹrẹ̀. Lẹ́yìn kẹrẹ̀ wíwọ́ ni wọ́n ta òkìtì. Lẹ́yìn òkìtì wọ́n di òyìnbó, ọlọ́pàá, ẹkùn tí ó ń gun ilé àti igi ọdán kiri. Bí ó ti ń pidán wọ̀nyí ni wọ́n ń da òkòrò owó bò ó. Èyí tí ó pabambarì nínú idán náà ní ti èrè òjòlá tí ó dà. Eégún gan ni àwọn òwòrán rí tí ó ta fàfà mọ́ra tí ó sì fi ń sáré lọ gbúgbú. Irú nǹkan yìí ni wọ́n ń pè ní owó kẹrẹ̀. Nígbà tí ó ṣe, ó dúró, kò sì sáré lọ mọ́. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sún tọ kẹrẹ̀ náà, ṣùgbọ́n nígbà tí wọn yóò ṣí kẹrẹ̀ kúrò, òjòlá ni àwọn òwòrán rí tí ó nà gbalaja sílẹ̀ pẹ̀lú koríko tí ó wù yípo rẹ̀, tí ó sì ń jà ràpàràpà nílẹ̀, tí ó ń nanu pàgàpàgà, tí wọ́n sì ń ju owó sínú ẹnu náà. Ṣùgbọ́n nígbà tí ó ṣe èyí títí tí ìran náà sì sú ènìyàn, wọ́n sì retí títí pé eégún fẹ́rẹ̀ paradà, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Kàkà bẹ́ẹ̀ ṣe ni òjòlá ń jà ràpàṣà nílẹ̀ tí kò sì rojú lanu gbé owó mì mọ́ bíi ti àkọ́kọ́. Nígbà tí ó yá ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yíjú padà tí wọ́n ń fa ìwo ẹran, wọ́n fi ọṣẹ dúdú dí lẹ́nu jáde nínú àpò tí wọ́n sì ń kìlọ̀ pé ẹni bá ṣe irú èyí kí ó tètè jáwọ́ níbẹ̀ kí àwọn tó fún olúwa rẹ̀ ní ohun tí yóò máa sin o. Wọ́n sọ bẹ́ẹ̀ títí òjòlá kò padà di ènìyàn. Eégún aláré abikoko létí aṣọ orí mọ́ọ̀gùn jẹ́ oko lẹ́mí àgbẹ̀. Ǹjẹ́ òjòlá padà di ènìyàn bí? Ojú ìwé 17 ni Eégún Aláré láti ọwọ́ Láwuyì Oníran. Ǹjẹ́ títí ìgbà míì tá ó tún láǹfààní láti máa pàdé, bẹ́ẹ̀ ṣe ń bá wa gbọ́ tẹ́ ń wò ó, ẹ máa fẹ́, ẹ máa fi ọ̀rọ̀ ránṣẹ́, ẹ máa bá wa pín kí ẹ sì máa tẹ̀lé wa lórí ìkànnì YouTube yìí. Bákan náà ni àǹfààní wà láti pè wá kí ni ìwòye yín kí lẹ fẹ́ ká ṣe. Ẹ lè polówó ọjà yín lórí ìkànnì yìí. Ẹ lè ní iṣẹ́ mi ìtẹ̀ tó fẹ́ bẹ̀ wá torí pé àṣà wa kò gbọdọ̀ parun. Ẹ kò wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0 8 0 ẹ̀ta 2 0 8 ẹ̀ta 5 2 àti 5. Kọ́lá Ọ̀ṣunwó ni orúkọ tí èmi jẹ́ Owólabí ni bàbá tó bí mi lọ́mọ. Wọ́n ní èmi ni ọmọ ṣàró àwọn ká ohun onípo ẹja ṣàró gbágbà níyàwó atáwó ṣe. Èmi lọ́mọ ṣàró ọ̀gbẹ́ tòjò tẹrun. Ọmọ oníbó àwọ̀ ọ̀wọ́ tán ikú gbogbo ní jẹ́ lómi lómi.
mo lẹ́ni tó bá mi dé ṣàró àwọn ga ṣùkùṣùkù ẹja la ó fún jẹ èèyàn tí ó bá mi dé ṣàró àwọn ga egungun ẹja ni ó jẹ. títí ìgbà mi ta ó tún láǹfààní àti pàdé ara wa ìpàdé wa lóyìn ládùn.